ẹni tí wọ́n ń lé òkè ń sùn àwọn kò máa fà á kó jábọ́ wọ́n ló dúró sùn wọ́n ló dẹ̀ máa sáré kó má jábọ́ ókè gbàdá nìkan dó sórí afẹ́fẹ́ tó ní aṣíwájú òní wọlé o mo ti rí o ní tí mo rí mọ́júmọ́ yìí nípa aṣíwájú òní wọlé wọn à ní dìbò fún kò ní ṣègbà kò ní ṣàgó tó bá wọlé wọn máa lọ sí súnmẹ́ka àwọn kan ló ń donífá nípa aṣíwájú bá ti wọlé báyìí máa donífá straight bá aṣíwájú bá ti wọlé àwọn kan láwọn padà sílùú àwọn àtúndì àwọn tó láwọn sálọ Ghana ẹ understand ṣé ẹ̀yin tẹ̀ ń sọ yóò ní ẹ̀yin lọ́lọ́run ní àbọ́lọ́run lọ́lọ́run ṣé ẹnìkan lè bọ́lọ́run du steering ni ọlọ́run níbi tí mo fẹ́ gbọ́rọ̀ mi sí rè ẹ̀yin bá ọlọ́run di steering ìwọ tó níwáyé báṣíwájú ò bá wọlé ok ẹni tó níwọ̀n ní gbé fún níbi 29 ẹni yẹn gẹ́ fúnra rẹ̀ tó sọ pé wọ́n dìde 29. Alhamdulillahi Rabbil Alamin. Aṣíwájú Bọ́lá Tinubu ló jẹ́ president elect wa èèyàn dáadáa ni wọ́n ẹni tí wọ́n dẹ̀ ṣe dáadáa tọ́lọ́ wọn dẹ̀ bá wọn kọ́ wọn mọ̀ ṣe you understand yàrá pé Nàìjíríà yàtọ̀ sí kò wọ́n ṣe kó dáadáa wọ́n dẹ̀ gbìyànjú ṣùgbọ́n Nàìjíríà náà fẹ́ lọ fèsì yìí I understand ẹrù Nàìjíríà kọjá ẹrù state kan kò sí ní dáàsù ṣe fún ọdún ká ṣàdúrà fún wọn lọ kọlọmọ akọ ọmọ ṣe torí pé I hope pé aṣíwájú ò ṣe dáadáa number 1 àwọn náà rò pé wọn àgbọ́dọ̀ disappoint ilẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀kejì wọn àgbọ́dọ̀ disappoint àwọn mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta wọn àgbọ́dọ̀ tún wá disappoint Èkó tán ti jáde sòtí àbí òye Ọlọ́run lọ́jọ́ ìní àfún wọn ṣe aṣíwájú èèyàn ni wọ́n kódà program ṣẹ̀fín nàìjíríà ìtàn ṣe yìí wọ́n fún wa lówó tàn fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà 30 minutes wọn last year ọdún rẹ tó fún wa lówó wọn ni ká máa fáwọn èèyàn ni wọ́n o apáti pé bóyá wọn dá pé à ń jẹ́ bẹ́ẹ̀ wà láì èèyàn ni wọ́n tí wọ́n dẹ̀ ṣe dáadáa Ọlọ́run àdẹ̀bà kọ́ wọn ṣe. bàbá tí àǹfààní bá wà pé èèyàn àti wọn ẹ̀jẹ̀ àjọ wà nù yàrá kan náà lọ wà nù pléènì. yìí ti gbádùn gbogbo yìí ti gbádùn nù. kí lè fẹ́ sọ fún wọn. kí ni bá sọ fún wọn ju wípé mo ti sọ fún wọn wọ́n rà mo ti lecture lé lórí selector ní ọjọ́ kọ́kọ́ dìbò tó ń wọlé báyìí dábàá lọ sórí péjì wa mo ti bá wọn ti advice wọn pé tí ìlú fẹ́ lọ́dọ̀ wọn kọ́ máa ṣe lẹ́yàmẹ̀yà kọ́ máa fẹ́ ṣèṣe bẹ́ẹ̀ mùsùlùmí ló gbé mi débẹ̀ Christian kọ́ máa ṣe bẹ́ẹ̀ Ìgbò dìbò fún mi kí ni kọ́ máa ṣe bẹ́ẹ̀ torí pé n ta fẹ́ lọ́dọ̀ wọn kò ní gbé ká fún kálukú lẹ́tọ̀ yẹ tá a bá tún wá jókòó pẹ̀lú wọn tá a rí ọ̀pọ̀ tí a ti bá wọn jókòó ní tá a sọ fún wọn náà ló pé kí wọ́n ṣe dáadáa fún torílé tẹ́lẹ̀mù bẹ́ẹ̀ dábàá lè ronú àti máa ṣe dáadáa bẹ́ẹ̀ wọ́n á bọ́ sí wọ́n gúnlẹ̀ sí kùtẹ́rẹ́ ìmọ̀nà tá a fún wọn. bàbá bẹ́ẹ̀ bá tọ Kùránì dáadáa tó tọ báìbù náà dáadáa méjì ló wọnú ara wọn ẹ mọ̀ lórúkọ ẹ mọ̀ rí gbogbo ẹ mọ̀ rí tàn nínú báìbù nínú Kùránì ara àwọn pásítọ̀ kan tí wọ́n wà lórí ọ̀tà tí wọ́n ń bẹ Ọlọ́run gidigidi yípadà Tinubu yìí kò gbọdọ̀ ṣeéṣe yípadà tí ẹ bá ń ṣerú ilé sà àfàlẹ̀ yìí náà tí ń gbọ́ tọ́lọ́ ti ṣe tọ́lọ́ ṣe kú rí bẹ́ẹ̀. ǹjẹ́ ẹ̀rọ àfa kankan tó jáde tó ní ká yí padà àfa ò tiẹ̀ lè sọ bẹ́ẹ̀. àwọn pásítọ̀ tí wọ́n ń ṣerú èkìlẹ̀ bẹ́ẹ̀ sọ Ọlọ́run àwọn náà ń pè tó Ọlọ́run náà ń bẹ̀. ìdí máa kàn sọ lórí yìí ò ní pé yí padà ẹjẹ kọ́kọ́ dá yí padà ẹ má gbàgbé pé wọ́n ti ríran sí wa pé Tinubu ò ní wọlé. ẹ má gbàgbé ẹ má wọlé primary election ọ̀gá Tinubu ò ní wọlé kò ní wọlé ẹ má tún wọlé ó má tún wọlé president ẹ tún wá dúró de gbẹjọ fún wa ní gbẹjọba fún wa ẹ lulẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni you understand kò sọ́gbọ́n Ọlọ́run ti pàdé kádàrá yìí o èyí dáwọn sọ àwọn kálukú ń wá èrò àtijẹ àti mú ni àti ẹwọ yẹn o Ọlọ́run bá Ọlọ́run ló mọ tí ó parí ọ̀rọ̀ jàre sẹ́nìkan lè rọ́ọ̀nà ẹnìkan. bàbá àwa ti fẹ́ wá sí tipẹ́tipẹ́. ẹ bá ti wá. sà nígbà tí ọ̀rọ̀ ìbò tó wà lójú ogun gan. yes. yóò kú ni kò ní ṣeé ṣe kò ní. Aṣíwájú Bọ́lá Tinubu kàtẹ́kọ́ bẹ̀rẹ̀ láti rí Ọbaṣá wọn kọ àwọn kan tó kọ lọ sí Mẹ́kà tó lọ ń ta wá fún lọ́nà ṣe umura nínú ẹ̀ náà lẹ́yìn tí Aṣíwájú tó wọlé tán
ó ti lọ Mẹ́kà báyìí náà ṣé àdúrà àtàn lọ ṣe Mẹ́kà lọ́lọ́run gbà ní àbọ́lọ́run kan fẹ́ ba èrò àwọn tí wọ́n ní kò ní débẹ̀ gẹ̀. àdúrà náà lọ́lọ́run gbà àdúrà lọ́lọ́run gbà ẹni afẹ́ sunjẹ tó wá fi pupa ara ẹ̀ bí yóò tètè yá ni ẹni tí wọ́n ń lé òkè ń sùn àwọn kò máa fà á kó jábọ́ wọ́n ló dúró sùn wọ́n ló dẹ̀ máa sáré kó má jábọ́ ó kì í gbàdá nìkan dó sórí afẹ́fẹ́ tó ní aṣíwájú òní wọlé o mo ti rí o ní tí mo rí mọ́júmọ́ yìí nípa aṣíwájú òní wọlé wọn à ní dìbò fún kò ní ṣègbà kò ní ṣàbò tó bá wọlé wọn máa lọ sí súnmẹ́ka àwọn kan ló ń wo donífá nípa aṣíwájú bá ti wọlé báyìí máa donífá straight bá aṣíwájú bá ti wọlé àwọn kan láwọn padà sílùú àwọn akọ́dà àtúndà àwọn tó náà ń sálọ Ghana ẹ understand ṣé ẹ̀yin tẹ̀ ń sọ yóò ní ẹ̀yin lọ́lọ́run ní àbọ́lọ́run lọ́lọ́run ṣé ẹnìkan lè bọ́lọ́run du steering ni ọlọ́run níbi tí mo fẹ́ gbọ́rọ̀ mi sí rè ẹ̀yin ń bá ọlọ́run di steering ìwọ tó níwáyé báṣíwájú ò bá wọlé ok ẹni tó níwọ̀n ní gbé fún níbi 29 ẹni yẹn gẹ́ fúnra rẹ̀ tó sọ pé wọ́n dìde 29 ẹni kò mọ́ ọ́lá àwọn ìmọ̀ márùn kan wà kò yí ẹnìkan àfọlọ́hún inna Allaha indahu ilmu saa Quran ló gbé jáde o ọjọ́ tí ayé ò parí ò yí ẹnìkan àfọlọ́hún tó bá di May 20 kìíní kan October ẹ mọ̀ ìgbà táwọn kan tẹ́lẹ̀ ayé ò parí ni ṣáyé parí inna Allaha indahu ilmu saa ìmọ̀ ọjọ́ tọ́jọ́ ayé ò parí ò yí ẹnìkan wọlọ́hún ló wà wàyí náà zero lè ga ìta ẹlẹ́ẹ̀kejì bójú bá sú ẹnìkan ò lè ní ó rọ̀ ẹ lọ pe àwọn èèyàn tó máa mójú láti Jẹ̀bú kí ẹnìkan bá yín mójú yín gbogbo máa rọ̀ irọ́ lẹ́ ń pa Ọlọ́run ò ṣetán tí ó rọ̀ ni bàbá kan mójú náà máa pè irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ odi méjì ìmáàlù sí lọ́wọ́ ẹnìkan òjò lè sú sí ọgbà kó lọ́rọ̀ ságége wáyà lá máa fi lè arham ó tó ń bẹ́ẹ̀ nu oyún obìnrin kò yẹ nìkan àbọ̀lọ́hún àwọn òyìnbó bá tíráì tó bá náà ya scan wọ́n lè ní ìbejì ni kán gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n lè lọ́kùnrin ni kán gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n lè lóbìnrin ni kán gẹ̀ẹ́tì ẹ̀ ẹ bá di scan ọmọ yẹn olórí ibu ni àbó lórí ire. wàá máa tẹ́tìrì ibi tí mo máa ń bọ̀ rí wàá máa tẹ́tìrì náà so máa sá textbook garden gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ríran oní province rán Kùránì ní ẹnìkan ò mọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la gbogbo province yìí lè ní ìsìn ẹni gbogbo ló wá dá àwọn abẹ́wọ̀n dasá kẹmọ̀ pé inú tó kọ́kọ́ kò ló láyé yìí ó ní tìjú láyé àtijọ́ tó bá tóòsì obìnrin tí ò bá gbà fún ọ ò ní gbà àdúgbò yẹn kọjá mọ́ ò ní gbà àdúgbò yẹn kọjá mọ́ ó wá dúró sórí afẹ́fẹ́ ayé pé ẹnì kò ní wọlé ó dẹ̀ tó lè padà kò tún wá fẹ́ sọ nǹkan mi ẹ̀yin náà. alhamdulilayi. inú oṣù Ramadan la wà yìí. ẹnìkan ò lè sọ pé Tinubu ò ní débẹ̀ ó ti débẹ̀ o May 29 ẹnìkan ò lè sọ pé wọn ní ṣe kíní kan fún ọwọ́ Ọlọ́run ló wà o. àwọn tó ń bèrè fún fìdí ẹ ńkọ́ àwọn tó ń lọ kóòtù ńkọ́. ọwọ́ Ọlọ́run náà nìyẹn náà wà wọ́n lè ṣe kóòtù títí ọdún mẹ́wàá kan má parí ẹ̀ wọ́n lè ṣe kóòtù ọgbọ́n ó dà wọ́n ṣe gbọ́ ẹjọ́ Àtíkù àti Buhari first time wọ́n sì gbọ́ níjọ́ ní ni tí Buhari ti parí ọdún mẹ́jọ tán àbí ewu ẹ̀ náà la àwọn èso olóṣèlú àwọn arí gbogbo ẹ̀ lórí kiri àti gbogbo Buhari ti ọdún mẹ́rin àkọ́kọ́ ó sọ ọdún mẹ́rin ẹgbẹ̀rún wá kú bí oṣù mẹ́ta tí yóò parí ẹsẹ̀ wá ní ẹgbẹ́ ìdájọ́ dìde ìdájọ́ náà wòye tí ìdáná o bẹ́ẹ̀ tí Buhari bá kó lórí oyè wọ́n tún máa lọ sí kóòtù áfítàgbà yẹn kálukú gbìyànjú ọrọ̀ ajé ni àmàdùn àti wà ní pé ká síwájú débẹ̀ Ọlọ́run ti dẹ̀ gbé débẹ̀ May 29 aṣojú gbogbo wa. statement kíkún sọ̀rọ̀ lásán. gẹ́gẹ́ bí onímọ̀ àti ẹni tó ń ṣàdúrà ṣé èmi ló kàn ṣé ọ̀rọ̀ lásán ni àbọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú. ọ̀rọ̀ lásán ni kò sọ nǹkan kan níbi ẹnìkan sọ pé kìnìún kan ok ìyá kan tó gbé mi sọ̀rọ̀ tó ní kí n gbé òun níbẹ̀ ìyá tó mẹ́sẹ̀jì tó ní pé gbé mi débẹ̀ ṣe understand gbé mi débẹ̀ ok ṣé káwá torí kó sọ pé gbé mi débẹ̀ yẹn kí wọ́n á ní nǹkan kan ti wà ń bẹ̀ agbára kan ti kò sí agbára kankan bẹ̀ ìdí mi ó kàn sọ fún gbogbo ẹ̀dá tí bá ń sọ̀rọ̀ láyé ni pé kéèyàn sọ ohun tó dá sí ìṣẹ̀dá ara ẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ ohun tó dá sí ìṣẹ̀dá ara wọn Ọlọ́run dẹ̀ fàṣẹ sí. ẹ mọ iye ẹ̀dá ń ṣe èmi ló kàn tó pé èmi ló kàn
ó ìjáwọlé o. àbí ká gbó kan. bàbá nínú ọ̀rọ̀ tí ẹ sọ̀rọ̀ pé àsọṣẹ ìyá tó ní kẹ́yìn náà pé gbóhùn débẹ̀ ẹ gbé débẹ̀ abẹ́ gbé débẹ̀ ni. abẹ́ gbé débẹ̀ ni. gbé débẹ̀ àwọn àṣẹkọ Ọlọ́run ní kò ṣe déédéé ní tí Ọlọ́run fẹ́ ṣe fún. kí ni oúnjẹ á ṣe fún bóyá gbé débẹ̀. nígbà gbédé ni pé kí ló fẹ́ kí ló fẹ́ arábìnrin torí mi ò mọ̀ rí Kaduna ló ti pè. Kaduna ló ti pè. mo ló ti mo rí text message jẹ nígbà tó dẹ́ lóun para òun ọdún mẹ́wàá rè kán gbé òun débẹ̀ òun sùn lálàá pé kí n gbé òun débẹ̀ mi ò gbé òun débẹ̀. mo wá pe chairman Sabi Nàìjíríà ní Kaduna Alhaji Wasiu Atoyebi nọ́mbà báyìí bá mi ṣèwádìí ẹ̀ wọ́n wá pe nọ́mbà yẹn ó wá sọ àdúgbò yẹn wọ́n wá lọ bẹ̀ àwọn adébẹ̀ wọn ni kò ṣe fídíò wọn wá sẹ́ndì fídíò yẹn dẹ́mẹ́ lọ́wọ́ mi but mi fẹ́ gbé ojú ẹ̀jẹ̀ kódà fídíò tá a ṣòro tẹlifíṣàn kan ablọ́n ojú ẹ̀ ni kódà kí ló fẹ́ àwọn àdìbí pé lóòótọ́ ẹ̀ tó ní ìdìrànlọ́wọ́ ni ọ̀tọ̀nà tó gbé ìgbà ló fọ́ ni. bóòlù ni fọ́ ni sà. ẹ gbé mi débẹ̀ wọ́n pariwo ẹ gbé mi débẹ̀ gbé mi débẹ̀ kó la wá ń gbé ọ lọ báyìí kí ni bẹ́ẹ̀ ló ń bẹ̀ ni wípé kí ló fẹ́ kí ló lè ṣe àwọn akọkọ ẹ̀ sọ̀rọ̀ iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ láti bí 5 years ago mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti gba ọkọ ẹ̀ síṣẹ́ báyìí ní Kaduna náà ní Kaduna chairman tó jẹ́ chairman Sabi Nàìjíríà ti wà ó ti ṣètò yẹn. ok ní ọjọ́ yẹn kí ló fẹ́ lọ́sàn tó bá fẹ́ ló bá kọ estimate nǹkan tó ń fẹ́ òun ní di shop òun fẹ́ máa ta oúnjẹ bí àwọn drinks kan oríṣiríṣi èlò gbogbo ẹ̀ 1,300,000 àtọwọ́ shop God so good àdẹ̀gbẹ́ sórí afẹ́fẹ́ àwọn èèyàn dẹ̀ dáwọ́ yẹn mo láyọ̀ láti sọ fún gbogbo wa báyìí pé inú shop rẹ̀ ló wà báyìí gbogbo nǹkan tó fẹ́ Ọlọ́run gbé débẹ̀ Allah akbar tó ẹni tí ẹ ti ń bá wà látàárọ̀ ó ní yóò ṣe o ọlọ́kàá ṣe ẹni tí ẹ bá jẹ́ náà ẹ kú àìbínú láti tẹlifíṣàn ààrẹ fún ọmọ Yorùbá ìṣẹ́ni tí ẹ wá ọ̀ṣẹ́ tí ẹ tẹ̀síwá adé orúmú Kazeem lórúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú ó dáa.